Hello everybody, welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi, oríṣiríṣi, wetin Musa no go see for gate. Ẹ jọ̀ọ́, ṣé kìí ṣe bàbá Mohbad ní ẹ̀mí mú lórí stage? Ọlọ. Ẹ bá mi wá tó báyìí. So kò sẹ́nibọ̀dì tó lè di bàbá Mohbad mú fún mi. Kẹ wá bá mi wá tó báyìí tó wà òkè. Ká ṣọmọ níbi ẹ̀yìn ọ̀run. Ọmọ yẹn ti ń lo 3 years níbi tó wà. Ẹ̀mí mú bàbá Mohbad. Bàbá Mohbad, tí ẹ bá fọ́ speaker kankan, tí ẹ̀mí kẹ́mi kan bá gbé yín, tẹ́ bá lọ ṣubú, ẹ wò ó. Because I don't understand this man anymore. Okay, come and talk about the progress of this DNA. Kó lọ mú sample kó ṣe DNA. Ó lọ ṣọ́ọ̀ṣì, nǹkan, he love the attention. I have never seen anybody like this man. He loved to be in the spotlight. He loved, he wanted that Mohbad's life. I won't even be surprised. Tọ́lọ́run bá ṣí wa lójú kó sọ pé bàbá Mohbad ló pa Mohbad spiritually. He loved the attention. Tẹ́ bá rí bó ṣe ń kúnlẹ̀ tó ń kúnlẹ̀ tó ń kí. Ẹ pẹ̀lẹ́ sá tó ń wọnú church tó wá kí ló kú sí gan-an? Àwọn kan dẹ̀ ń tẹríba pé kí bàbá Mohbad gbọ́ wọlé wọn lórí. Bàbá Mohbad. He loves the attention. He loves, you will not believe it. He loves all the nonsense that is going on. That is how he thrives. He loves that his son is there. He knows when they bury that boy, the attention is gone. That is why he's keeping that boy there. Baba Mohbad, that's what he want November torí Ọlọ́run. Josie, go and do the DNA. We are seeing you everywhere. Ẹ̀mí ń gbé ẹ. Jẹ́ kẹ́mi ẹ gbé ẹ dé mọ́ṣúárì kó lọ mú sample kó lọ ṣe DNA. In less than 10 days, you will go to court again. Josie has not done the DNA. Ó dẹ̀ lè lọ máa preach lórí altar kó máa kọrin kẹ́mi máa mú. Baba Mohbad, if they catch you, Baba Mohbad, ẹ ṣáà dì í mú fẹ́mi. Ẹ ṣáà dì í mú fẹ́mi. Because irú rubbish wo ni gbogbo eléyìí náà? What type of nonsense is this? What is wrong with these people? Why are these people like this? She has done everything, accepted every name she was being called, done everything to please you. Still no, you no please. Wùmí ni o. Nísìnyí Wùmí said, okay, I'm ready o. Ẹ wá ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe o. Ẹni náà. Ẹ jọ̀ọ́, mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan. Ẹ má dáwó fún bàbá Mohbad mọ́. I think this is the reason why this man is behaving like a nuisance. Ẹ má dáwó fún bàbá Mohbad mọ́. You people will not, ẹ jẹ́ kí ebi pa. Ebi ló ń pa mọ́nàmọ́ná kú. Ebi ti pa tẹ́lẹ̀ kò kú. So tẹ́ bá fi ebi pa ń sìn kò tí ì lè kú náà. Bóyá ìgbà yẹn lórí ẹ̀ máa pé. Let everybody pull out from the back of this man. Because if it's not this, it's that tomorrow. You scream that àlè ló pa Mohbad. Mo rántí ọjọ́ tẹ́ náwó sí lórí kíní àlè ló pa Mohbad. Tọ́n bá ṣe díẹ̀ nìyẹn lẹ máa sọ èèyàn tó pa Mohbad. Ẹ̀yin ti mọ èèyàn tó pa Mohbad. Ẹ ti mọ ikú tí Mohbad kú. What do you need the public fund for again? Kí lẹ need the public fund fún? I want you guys to support me and want to go and do the DNA in America. Ẹ kọ́kọ́ lọ ṣe ti Nàìjíríà náà. Tá bá ṣe ti Nàìjíríà tí ò bá wá rí bẹ́ẹ̀, àwa gbọ́nà America lọ. This man is just stalling. Just stalling. Do what you're supposed to do. Kàtẹ́ kọ́kọ́ rí result. Okay, nǹkan tẹ́ ti ń jà fún for over 3 years. Ẹ tẹ̀ máa kọ́kọ́ mú sample ẹ̀ kọ́kọ́ lọ ṣe. Bí kọ́ọ̀tù, in fact, ọjọ́ tí kọ́ọ̀tù fún yín ní lẹ́tà yẹn, lẹ kọ́kọ́ máa mú sample ọjọ́ yẹn gan ni. By the second day, the result is ready. Second day, the result is ready. But no, you people. Ọlọ́run. Ọlọ́run. Mohbad. Ọlọ́run. O ò ní parent at all. O ò ní. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó wá kágbádá sọ́run. Ó wá ń wọnú church. Ó wá ń ṣe bíi pé
tòótọ́ lòun. Ìwọ ẹ wo bọ́n ṣe DJ Chicken. Ṣé kò sẹ́nibọ̀dì tó lè mú bàbá Mohbad kan ṣe bẹ́yẹn náà ni? Ẹ̀sìn ọmọ, ẹ̀kọ́ ẹ̀sìn ọmọ, ẹ ṣe DNA, ẹ̀kọ́ ẹ ṣe DNA, ẹ ṣáà ń disturb everybody. Ẹ ṣe DNA kí Wùmí lè move on, ẹ̀kọ́ ẹ ṣe DNA. Ọmọ yín, ok, ẹ fi Wùmí lọ́rùn sílẹ̀ àtẹ̀yìn àtàwọn speaker yín, ẹ fọmọ yẹn lọ́rùn sílẹ̀. Ẹ fọmọ yẹn lọ́rùn sílẹ̀. Wùmí ni. Ó yẹ wá ṣe DNA kọ́kàn yín lè balẹ̀. Ẹ̀kọ́ ẹ ṣe DNA less than 10 days ẹ̀yìn èèyàn. Bàbá Mohbad ẹ̀mí dẹ̀ ń gbé bàbá Mohbad lórí stage. In the next 10 days wọ́n máa lọ court. Ẹ̀mí dẹ̀ ń gbé bàbá Mohbad. Ẹ̀ẹ́dẹ̀ lè bá wá 2 by 2. Ìyẹn náà máa jókòó, ó máa pèrè ẹni prophet ní bàbá Mohbad bẹ́yàn. Prophet Josie. Ó máa gbọ́wọ́lé àwọn èèyàn lórí. Èèyàn tí ó lè gbọ́wọ́lé ọmọ ẹ̀ lórí. Kọ́mọ yẹn jí, a máa kọ́wọ́ lẹ́yìn lórí. Èèyàn tó jẹ́ pọ́pẹ́lọpẹ́ public donation àti diaspora kó tó rówó gbà. Ó máa wá kọ́wọ́ lẹ́yìn lórí. Ẹ̀yin náà máa sọ pé bàbá Mohbad gbàdúrà fún mi. I mean, come on now. Nigerians they are just set of stupid people. They are just set of stupid people. Once they see fame, they don't even want to know where the fame is coming from. They just bow. That's one thing about Nigerians. They say, Baba Mohbad ni so. This man is a mere carpenter that cannot even feed himself. Ọpẹ́lọpẹ́ donation money. Ọpẹ́lọpẹ́ donation ni. I mean, what is the problem of this man? It's getting out of hand. I swear to God. We've seen you everywhere except the mortuary, except the hospital, except doing the DNA, and you're over there saying, they do this, so okay, justice for. Why don't you just as well do it? Why don't you just go and do that? Ìwà sọ̀rọ̀ yín di prophet ọ̀sán gangan. Àtùpà ò lè rí ìdí ààrẹ, ìdí onídìí ló ń tú. Ẹ̀ ń kọ́wọ́ láwọn ọmọ yẹn lórí. Eléyìí tẹ́ ti máa fi ṣàtánù wọn ló pọ̀ jù. Ṣèbí wọ́n sọ pé ẹ̀ ń dó rich grace. Ẹjọ́ ń kó fúnra yín. Ẹ̀yin náà wá gbé bàbá Mohbad lọ sínú ìjọ kó wá mínísítà. Ẹ mọ̀ pé abẹ́ àwọn kwaya yẹn àti gbóná. This man is just selfish, self-centered, arrogant, greedy. Tẹ́ bá wọ́n yàn tó greedy jù. Bàbá Mohbad ó gba first class greediness. Ó wá kan níbí. Tààrẹ ẹnìkan ló mọ̀ lọ́jọ́kọjọ́. If that thing is not favouring Baba Mohbad, ẹ máa rí ó máa bá gbogbo ọjà. Ẹ wo nǹkan tó sọ fún Yèyé Kudi náà. Ẹ wo adúrò ọ̀rọ̀ that man. Ó sọ fún Yèyé Kudi pé ṣèbọn fi orúkọ Mohbad powó ni. Pé ṣó fún òun ní sísìn ni. Just imagine. Ládùúgbò owó gan tá à ń dá sọ́dọ̀ àwọn àǹtí Bukky. Wọ́n ṣe Yèyé Kudi fún òun sísìn. It's all about, that's the only thing he cares about. He cares about, ìgbà tó rí oye tí public donate gbà yẹn bíi 200 million fún justice for Mohbad, autopsy àti toxicology àti sign àti gbogbo nǹkan tó ràn mọ́ lójú nìyẹn. Ó ní mo sọ pé the only thing to conquer this thing, ẹ má dáwó mọ́ fún. Ẹ má rí pórí ẹ̀ máa pé. Ṣé mo, when you give them money in Nigeria, mo máa sọ kíní kan, stop giving them money. Ibùkún tó bá sọ pé kíní kan wà lẹ́sẹ̀ kan ayé ẹ̀sẹ̀ kan, ẹ má dá wọn náà. Stop giving them money in Nigeria. I used to tell the people here, ẹ má fún wọn lówó. When you give them money, automatically you are exposing. In fact, they will never want to work. Akíní yẹn ò kí ń ṣe. Wọn ò ní fẹ́ wá ṣiṣẹ́ at all. They will be expecting more and more. That is one crazy thing, one dangerous thing about Nigerians. Tó bá ti lè fún wọn lówó báyìí, they don't want to work anymore. They will expect the money to be rolling in like that. Nǹkan tó ṣe bàbá Mohbad, that's Nigerian mentality. Ṣàṣà ní Nigerian tí ò kì í ṣe irú nǹkan bẹ́yẹn. Nǹkan tó ṣe bàbá Mohbad nìyẹn. Once you give them money like this, they expect more and more. That is why èlò náà fi ń ṣe DNA. Pátápátá 1 million naira. Ṣé 1 million? Ṣebí DNA, ṣebí Wùmí ṣe DNA látàkùn ààrẹ. Ṣé bàbá Mohbad ládùúgbò owó tó ti contribute fún? Ó máa ń kọ́ hòtẹ́ẹ̀lì.
ó ń kọ́ church lọ́wọ́ ṣé mọ̀ ṣá in case tẹ́ bá mọ̀ bàbá Mohbad ń kọ́ òtẹ́ nínú justice for Mohbad ó ń kọ́ ìjọ tiẹ̀ náà lọ́wọ́ ó ń ṣe jíngù ó ń kọrin ẹ̀yin tẹ́ bá mọ̀ ó ń ṣe orin happy birthday fáwọn èèyàn ó ń gbowó lé lórí kò sí nǹkan kan tí ò kì í ṣe ìyẹn bàbá Mohbad ó dẹ̀ ń gba sálárì lọ́wọ́ àwọn àǹtí Bukky tó ń fún ní 100,000 per month ó ń ṣe fíìmù wọ́n ló tún kọ́ àtẹ̀tùgbọ́ tó ń sọ pé bàbá Mohbad tún kọ̀wé lórí what happened to justice for Mohbad. Still no, it's not enough. Kò wá lè yọwó lápò ààrẹ kó fi lọ ṣe DNA ọmọ ẹ̀. A sọ pé ayé tẹ́lẹ̀ tí ó sòwò nísìnyí owó máa wà lọ́wọ́ ẹ̀. O tún ṣì ń expect káwọn èèyàn tó wá donate. Wọ́n donate autopsy. O ò lówó láti ṣe autopsy ọmọ yẹn torí ẹ̀ ló ṣe lọ sìn ọ́. O ò ní owó. Àwọn èèyàn donate autopsy fún ẹ. Wọ́n donate owó sáà fún ẹ. Kí ló fẹ́ ṣe táwọn èèyàn donate fún ẹ? Kó wá mú owó èlò ló fẹ́ ná. What am I even saying? Ìwọ tó sọ pé kó lọ sọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó sọ pé ò lówó mọ́tò. Tọ́yìn invite ẹ lọ sọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó sọ pé ò lówó mọ́tò. You are still expecting the public come and fund the life. Ẹjọ́ ẹ̀kọ́. That's Nigerian mentality. Tẹ́ bá ti lè fún wọn kan báyìí, they will expect more from you every time. They don't want to work anymore. Èlò náà fi ń ṣe DNA ní Nàìjíríà ẹ lọ béèrè kò lè tó 1 million tó bá máa wọ́n táàrí irú ẹ̀rí it's just 1 million naira. It's just 1 million naira. Bàbá Mohbad ò lè afford yẹn. Yeah, I need the public donation. I want to take the DNA to America. Kiniko. Bàbá Mohbad, this is a man that cannot afford Nigerian DNA that is just 1 million, less than $1,000. Ṣé òun ló wá fẹ́ gbé mọ̀ what it takes for him to take that sample to this place? Kò ná rárá ó máa ná bí $50,000 because ó ní special kinní tó máa fi gbé kinní sample DNA yẹn kó má lọ bàjẹ́ kó tó wọ bí báyìí. Now you want people to come again to come and ṣé ilé ayé ẹ̀ la wà ni? O ò lówó wà lẹ́ máa dá rìn. Ló fẹ́ jẹ́ kẹ́ they should support you for you to take the kinní to America. Yóò mọ̀ pé ilé ayé ẹ̀ la wà ni. Ta ló ń support àwa náà? Who is supporting us? Adáwó fún yẹn mú gbogbo ẹ̀ náà jẹ́ ṣé báṣubàṣu ẹ̀ rí nǹkan kan mú bọ̀ ẹ̀ tó sọ pé ká tó wá dà mí ṣé ẹ̀ ya wèrè papọ̀ ni? Wọ́n á lẹ́mìí mú ẹ̀. Wọ́n ò wá wèrè pé kàn dà sí ẹ lára. Wọ́n da wèrè pè sí wèrè lára. Àbí kán mú kòbókó àwọn ṣé kòbókó ni àbí pankẹ́rẹ́ kán fata yí dáadáa ata gbígbẹ. Kán wé ẹ lẹ́yìn bí méjì ti tó bá wọṣọ kán wé ẹ ní ẹ̀yìn. Ní àgbàyà àgbà játijàti torí owó tó bá mọ ó bá ọmọ grandson ẹ̀ torí owó ló ṣe ń du DNA o torí owó tó wà lọ́wọ́ àwọn Naira Marley yẹn torí thousands of dollars owó Mohbad yẹn torí ẹ̀ ló ṣe ń du DNA òun sì báyìí ó ti mọ̀ pé nǹkan tí mo sọ ni pé from the beginning àwọn pípọ̀ yìí mọ̀ nǹkan tó ń ṣe they are just playing us àtàntí Bukky they all played us very well wọ́n mọ̀ nǹkan tó ń ṣe from the beginning. They knew the answers to everything. Wọ́n ti mọ ikú tó pa Mohbad. Wọ́n mọ̀ pé Mohbad ló ní Liam. They all knew all these things. But they needed the donation. Tán bá sọ gbogbo kíní ìfọ̀n from the beginning, ṣá máa dáwó ni. They all knew these things and they needed the donation. And they want the donation to keep rolling and rolling and rolling and rolling. That is what I'm saying. They needed the donation. They wanted to keep rolling and rolling and rolling. So the donation about in roll by yes, wọ́n ti arrive kò sí wàhálà mọ́. Ọ̀tí tá bá ti gbọ́n náà ni. Ọ̀tí tá bá gbọ́n rí pé wọ́n fi lọ̀ wá àwálá. Wọ́n fi lọ̀ wá lẹ́lẹ́kejì náà. Wọ́n fi lọ̀ wá àwálá kó jẹ. Wọ́n ṣe autopsy lẹ́yìn ìgbà tá dáwó. Wọ́n gba SAN, wọ́n lé gbogbo lọ́yà lọ pé lọ́yà ò lè bá wọn ṣe. SAN ló lè bá wọn gba justice. Wọ́n gba SAN 25 million. Gbogbo ẹ̀ pátápátá là ń dá. Nísìn ìgbà tó ń ṣe autopsy tó wọ́n sọ pé autopsy yẹn ò da èèyàn tó ń lò gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣiṣẹ́ fún pé kán tó wá ṣe another third autopsy àwọn èèyàn sọ pé ṣe ẹ̀wọ̀ wí ni. Nísìn bàbá Mohbad tó sọ pé òun fẹ́ gbé DNA lọ sí Amẹ́ríkà ṣé wọ́n ń ṣe DNA ní Nàìjíríà ni eléyìí tí Wùmí ṣe kì í ṣe Nàìjíríà ló ti ṣe ni. Òun fẹ́ gbé DNA lọ sí Amẹ́ríkà kó ń lọ ṣe l'Amẹ́ríkà kíní kan kò dẹ̀ lówó ó yá ẹ̀yin public ní kẹwàá dáwọ́ ṣé bàbá Mohbad lówó ni ṣó lówó ni tó fi fẹ́ fly kíní yẹn outside. Ẹ̀yin public ẹ̀ tó wá dáwó
Bukky náà tún jáde àwọn fẹ́ change SAN SAN yẹn ò dáa àwọn need another SAN kẹtù wá dáwó ni o kì í ṣe pé they will just the way they would mo ní until ìgbà táwọn èèyàn bá ti wake up pé ẹ wò ibi nǹkan tẹ́ gbà yẹn ó ti tó àfún yín lẹ́ni tì mọ́ wọ́n máa mú different kinní wá so that ẹ máa dáwó ni that is their plan. Donation ni gbogbo ẹ̀ they already know what pa Mohbad they already have the answers from the beginning but if they don't bring sympathy like that if Bukky did not castigate Wunmi if Bukky did not lie on Wunmi ta ló máa dáwó tí Bukky ò bá ṣe gbogbo nǹkan tó ṣe yẹn parọ́ mọ́ Elegushi parọ́ mọ́ Wunmi defame àwọn méjèèjì ta ló máa dáwó so they have to do that because they know exactly what they were doing. This is the last time kẹ́ máa kú lọ mí ìtẹ́ kí ló kàn mí kẹ́ máa kú lọ mí ní dá 60 any one of you. Yín wèrè ó lè gbogbo ẹ̀ ó lè alátẹnujẹ nǹkan tó bàbá Mohbad náà tẹ́ bàtì náà nìyẹn nǹkan tó fẹ́ gbà ń bẹ́ẹ̀ ni nǹkan tó fẹ́ gbà ń bẹ́ẹ̀ ni òfin sí ọmọ yẹn. Kọ́bọ̀ tó yọ ẹ lọ kọ́ sí bàbá Mohbad kọ́bọ̀ tó yọ ẹ̀ ní rí kọ́bọ̀ tó yọ ṣiṣẹ́ owó sí wa lápò ni mọ béèyàn ṣe ń faṣẹ́ ń bí báyìí ní òtútù kọ́bọ̀ tó yọ ẹ̀ ní rí bàbá Mohbad either you take it or you leave it ẹ̀ ní rí ìyẹn àgbàyà ẹ̀ olè oníjìbìtì rógún ọmọ ọlọ́mọ rógún ọmọ ẹ kó dẹ̀bìtì àyàtì ọlọ Mohbad tó bá túlẹ̀ ayé ẹ̀ wá yàn ọ́ dáadáa àwọn ilé òkè ń ṣe bàbá ẹ̀ they are not your father they are yan òbí gidi the man is jealous of his son èyí tọmọ yẹn kú báyìí ó rí opportunity láti wà famous ó ń hàn ní ẹ wò ẹ jẹ́ àmàlò ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel about this video down below God bless you have a wonderful day.